lápá kó sẹ́nu tẹ́lá àrùn tu ẹ̀. òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí kọ́ wa ká máa káyé ọjọ́ wa ká lè máa fọkàn wa sípa ọgbọ́n. èjì rẹ̀ mo délé agbódo mo tún fẹ́ sorin mo ní mo fẹ́ kọ́ lọ́jọ́ bí òní kú ayẹyẹ. bá a bá ń sọ nípa abiyamọ tòótọ́ abiyamọ tó dángájíá ìyá rere aya rere màmá wa Madam Grace Fọláṣayọ̀ Àjàyí àwọn ni wọ́n sọjọ́ òbí tí mo délé agbódo pé kí n wá sorin ewì fún kí wọ́n kú ayẹyẹ. ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí sí ni ẹ kú ayẹyẹ orí kánú kórí jẹ́ pẹ́ láyé. màmá wa Madam Grace Fọláṣayọ̀ Àjàyí bẹ́ẹ̀ ti sọdún èyí ẹ ṣe mí mọ́ láṣẹ Ọlọ́run Èdùmàrè ẹ ò ní kánjú kú ọmọ ò ní kú mọ́ yín lójú kẹ́ ẹ pẹ́pẹ́pẹ́ kẹ́ ẹ gbó. Madam Grace Fọláṣayọ̀ Àjàyí gbogbo àwọn ọmọ yín pátápátá ni wọ́n gbá mi láago tí wọ́n ké sí mi wọ́n ní kí n lọlé agbára kí n lọ sórin fún màmá wọn tí ń ṣayẹyẹ ọjọ́ òbí. màmá Olúwatóyìn màmá Ọpẹ́yẹmí màmá Tèmítọ́pẹ́ màmá Yétúndé ó yá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ẹ máa sọ̀dí wùkẹ̀wùkẹ̀ òní yẹyìn tẹ́lẹ̀gàn lójú òjèrè. Madam Grace Fọláṣayọ̀ Àjàyí ibi ẹ bá wà ẹ máa gbọ́ mi wọn ò pé rí yín níbi bẹ́tì yín bá ń já. mo dé ní tìgàntìgàn mo fẹ́ kí yín kú ayẹyẹ orí kádùn ẹ kú ayẹyẹ ẹ kú oríire. ẹni ọba òkè yànda fún kí wọ́n máa ṣọjọ́ bí irú wọn ò pọ̀ láyé ẹni ọdún bá bá láyé kiri wọn ó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè náà ni ẹni ọdún bá bá láyé ṣe ló yẹ kí wọ́n dúpẹ́ oore. èyí ló fi jẹ́ kí gbogbo àwọn ọmọ yín pátápátá tí wọ́n bá yín dúpẹ́ tí wọ́n fi ké sí mi pé kí n máa sórí ewì kí n máa kí yín kí n máa kì yín ní gbèdégbèjọ. màmá wa Madam Grace Fọláṣayọ̀ Àjàyí ẹ kú oríire màmá Olúwatóyìn màmá Ọpẹ́yẹmí màmá Tèmítọ́pẹ́ màmá Yétúndé ẹ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀gọ̀jọ̀gọ̀jọ̀ ayọ̀ tó ti délé yín ò ní dìbànújẹ́ láéláé gbogbo ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi ń dunnú kò ní dorísun ìbànújẹ́ fún yín ẹ ṣàmì ẹ gbé tó àdúrà mi. ó yá ṣe bẹ́ẹ̀ fún àlàyé ṣáńlé bàbá tó bí yín lọ́mọ nípínlẹ̀ Èkìtì mo ní wọn ó kì yín débẹ̀ ní kánmọ́nkóbó Ìgògbò Èkìtì nílé ọkọ yín bó bá tásìkò ń débẹ̀ ń lọ mú yín lọ ká lọ kí wọn. ó yẹ ẹja rè lú ẹ̀fọn àlàyé nípínlẹ̀ Èkìtì ẹja lọ kó lóríire. Madam Grace Fọláṣayọ̀ Àjàyí ọmọ wọn lẹ́fọn àlàyé aya wọn ní Ìgògbò Èkìtì ẹ̀fọn àlàyé yá nílé bàbá tó bí yín lọ́mọ ó yá ṣé kí n máa lọ kò sí nǹkan kan ṣé bí wọn ni wọ́n ń kì lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ àṣejúpaṣẹ́ tí ìlú ọmọ olókè kan mòkè gígùn ṣé bí ilé bàbá rẹ ni wọ́n ń kì lẹ́fọn àlàyé wípé wọ́n ní ó wá fọn náà òkè sọra dọ́ta ọmọ ẹkùn tí ń jẹ lọ́wọ́ tí ń bèrè míì ìwọ lọmọ olómi àsáré bùnmu àsáré wẹrí àsáré wẹ gbogbo ara ọmọ léjì kan àmúyẹ̀nà ṣòro ìwọ lọmọ olókè méjì takọtabo lórí ara wọn ìwọ lọmọ jùwàjùwà ilẹ̀kẹ̀. Madam Grace Fọláṣayọ̀ Àjàyí ẹ máa gbóhùn ẹnu mi bí mo ti ń kílé bàbá tó bí yín lọ́mọ ṣé bí òkè mẹ́rìndínlógún níbẹ̀ nílé bàbá yín mẹ́ta àdúró bọ mẹ́ta àbẹ̀rẹ̀ bọ ọ̀kan là á bọ́ tá a gbọ́dọ̀ ròdó rárá. Madam Grace ó yẹ máa gbóhùn ẹnu mi èyí tó kù olórìṣà tí wọ́n fi ń bọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀fọn àlàyé ni mò ń kì lọ́wọ́lọ́wọ́ ṣé bí wọ́n lọ́mọ ọlẹ́yẹmọyìn ọmọ aṣọyẹ́ kí wọ́n tó ṣoru ìwọ lọ́mọ amọ́roro tòun tògò dírẹ̀ ìwọ lọ́mọ ọlọ́sẹ̀ kan àní ó ní jẹ ọmọ ọlọ́sẹ̀ kan àfẹ̀yìntì ṣé bí wọ́n lọ́mọ afàkàrà sábẹ́ òjẹ tàǹkọ́ bákàrà bá ṣe méjì tẹrú tọmọ wa máa jẹ wọn máa yó nílé bàbá tó bí yín lọ́mọ. màmá Tèmítọ́pẹ́ ooo màmá Ọpẹ́yẹmí màmá Yétúndé màmá Olúwatóyìn máa gbóhùn ẹnu mi bí mo ti ń pèrè bàbá tó bí yín lọ́mọ. Madam Grace Fọláṣayọ̀ Àjàyí ẹ ti sọdún èyí ẹ sọ̀pọ̀ rẹ̀ láyé kórìíjẹ́ ẹ pẹ́ láyé. ó yẹ ẹja gbéra pa ẹjẹ àrè Ìgògbò Èkìtì nílé ọkọ yín Ìgògbò Òbìrí bí a ti ń foko mẹ́rin tá a ti ń fọbẹ̀ jẹgbẹ̀rún òkèlè mo kì yín tán ẹ máa sàmì àdúrà bí mo ti ń kílé bàbá tó bí yín lọ́mọ. Madam Grace Fọláṣayọ̀ Àjàyí ọdọọdún nírú ńlá ń sogún ìrókò wọn máa sọgbọ̀n abíyáyá wọn máa ṣàdọ́ta bẹ́ẹ̀ ti sọdún èyí ẹsẹ̀ míì sí ni ẹ̀yin òní kan dúkú ṣé bí wọ́n ní gúnugún òní kú ní rèwerèwe abiyamọ tòótọ́ máa gbóhùn ẹnu mi wọ́n ní pé torí kí ni ọdún màmá nídé ká máma bọ́mọbì lórí àtẹ bẹ́ẹ̀ ti sọdún èyí ó yá iwájú ńlọpẹ́ ẹ̀bì tí ń ré sí bẹ́ẹ̀ ni ẹ̀yin òní bá wọn fọwọ́ gbọ́mọ sí gbogbo ọdún tó kù tẹ́ lò lókè èèpẹ̀ ibi òní bá yín ẹ ò ní rí bí ẹ ò ní mọ bí
bẹ́ẹ̀ bá wọlé kiri ó máa bá yín lọ, bẹ́ẹ̀ bá padà kiri ó máa bá yín lọ. bẹ́ẹ̀ ni torí wípé ire àti àánú ni yóò máa bá yín lọ́jọ́ ayé gbogbo. Madam Grace Afọláṣayọ̀ Àjàyí ẹ máa gbóhùn ẹnu mi, ẹ máa dá gọjọgọjọgọjọgọjọgọjọ ẹ sọ ní wùkẹ̀wùkẹ̀ kẹ́ ẹ mú jó ọlọ́jọ́ bí o òní yẹ ó yá bọ́ sí gbangba wá jó ọlọ́jọ́ bí Madam Grace Fọláṣayọ̀ Àjàyí máa gbóhùn ẹnu mi. ẹ kú ayẹyẹ ọjọ́ bí happy birthday to you o. Èjìrẹ́ Akéwì ní péde ọ̀rọ̀.